ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbẹ́ga nítorí tó ṣe tánú rẹ̀ dó láíláí bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba àyìn wa a ó máa yàn títí láíláí jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi. mọ́mì mi olúwàbùnmi mo kí yín káàbọ̀ sórí ètò ó tọ́jọ́ mẹ́ta mọ́mì òdùwọlé ó tọ́jọ́ mẹ́ta lórúkọ jésù wọn ò ní fi tẹ́lẹ̀ pléènì wá sílé ọkàn yín yóò balẹ̀ ọlọ́run á dì yín mú gbogbo iṣẹ́ tẹ́ ẹ lọ ṣe ń bẹ̀yìn àṣẹ ilẹ̀ máa ṣe torí iṣẹ́ ọmọ àṣeyẹ ni lórúkọ jésù bẹ́ẹ̀ ni ó rí fún yín mọ́mì ọkàn yín yóò balẹ̀ mà ẹ káàbọ̀ sórí ètò ohun olúwa náà nìyẹn ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn látẹnu ìyá àdúrà abániṣe jp ètò láti ilé ìjọsìn wa ìjọsìn tèmi lè àánú lórúkọ jésù olúwa yóò fàánú bí ayé wa wò ohun olúwa sínú ayé mi àti kò ní di sọ̀rọ̀ òdì sí mo kí wa káàbọ̀ sórí ètò ohun olúwa tó máa wá ní ìjọ mẹ́jọ mẹ́jọ láti iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò nàìjíríà níbí èyí tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK London lọ́hùn lórúkọ jésù a ò ní gbèrè ìtìjú bàbá màmá ẹ bá mi ṣíà rẹ̀ mọ́mì odùwọlé ẹ bá mi ṣíà rẹ̀ fún ènìyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n ṣe kíni kí wọ́n darapọ̀ mọ́ wa wípé ìyá àdúrà èdè abániṣe ti ṣe kíni ó ti bẹ̀rẹ̀ ètò ohun olúwa náà nìyẹn mọ́mì ẹ bá mi ṣíà rẹ̀ ẹ kúrí bẹ́ẹ̀ a ṣe ń ṣíà rẹ̀ náà bẹ́ẹ̀ la ṣiṣẹ́ òun rere káyé yín la sì ṣiṣẹ́ òun rere káyé àwọn ọmọ lórúkọ jésù kò nítorí ẹ̀dáwọ́ dúró yóò máa tẹ̀síwájú ẹ bá mi ṣíà rẹ̀ fún gbogbo ènìyàn wípé ìyá àdúrà èdè abániṣe ti bẹ̀rẹ̀ ètò ohun olúwa lórúkọ jésù a ò ní gbèrè tìjú mo ní bẹ́ẹ̀ fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tẹ́wọ́ òkú mo dẹ̀ fẹ́ bá ìyá àdúrà èdè abániṣe mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ pọ̀ mi sórí tẹlifóònù nọ́mbà mi fúnra mi báyìí ni máa gbé ó wà níwájú mi níbí kí ni tẹlifóònù nọ́mbà náà 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11 fúnra mi báyìí ni máa gbé ó wà níwájú mi ń bí lórúkọ jésù àwọn onígbèdè tìjú ó yá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì ẹ̀dẹ́wò pé mo dẹ̀ fẹ́ gbọ́ ohùn láti ẹnu ìyá yìí lórúkọ jésù ohùn olúwa sínú ayé yín mọ́mì dádì kò ní di sọ̀rọ̀ òdì sí mo kí wa kú jẹ́jọ lórí ètò ohùn olúwa mo kí wa káàbọ̀ gbogbo ọkàn tó ṣe àrí ní ìjẹ́jọ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ tó ṣe bákan náà èyí ló ń tá a fi lè ran ìyá àdúrà lọ́wọ́ torí tá a fi lè tà fún gbogbo ayé náà nìyẹn tiwa yóò fi ṣe kíni tó fi máa tẹ̀lé ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ màmá mo dúpẹ́ lọ́wọ́ bàbá mo dúpẹ́ lọ́wọ́ bàbá àti màmá èyí tí ọlọ́run gbé kalẹ̀ lórí iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò yẹn tí wọ́n sọ pé kí ohun olúwa kó máa tẹ̀síwájú dáàdì mọ́mì lórúkọ jésù ayé yín náà yóò máa tẹ̀síwájú lórúkọ jésù kò ní ṣe dádúró fún ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín lórúkọ jésù kristi ohun olúwa ti bẹ̀rẹ̀ náà nìyẹn kí ni ohun tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí pé ká fi gbọ́ ọ̀rọ̀ tá a fi ṣàṣàrò rẹ̀ nínú ọkàn mi àti ẹ̀yin òun náà ní ọ̀rọ̀ wúwo ọ̀rọ̀ ṣe kókó ọ̀rọ̀ wúwo gan ẹ̀rí pé ní àtètè kọ́ ṣe ni ọ̀rọ̀ ọlọ́run ṣe kíni ó dọ̀run òun ayé ọ̀rọ̀ ló fi dá ní ìgbà náà ọ̀rọ̀ ló fi dá gbogbo wa sínú àwọn òbí wa bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ló sì fi dá wa sínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ tún ayé ènìyàn ṣe ọ̀rọ̀ dẹ̀ ń ba ayé ènìyàn jẹ́ ọ̀rọ̀ ń gbé ènìyàn sókè ọ̀rọ̀ ń lẹ ènìyàn mọ́lẹ̀ nítorí nínú ọ̀rọ̀ tí ẹlòmíràn bá sọ ní ìgbà míì ó ń fa wọnú ògo ńlá ní ìgbà míì tí ẹlòmíràn bá sọ̀rọ̀ ní ìgbà mìíràn ó ń fa wọnú ìpayín kékeré àti ìparun ẹ jẹ́ ká wo àwọn ẹni tí ọ̀rọ̀ ọlọ́run tó ṣe kíni tó tún ayé rẹ̀ ṣe ẹ rí àwọn ọmọ ìránṣẹ́ wòlíì Èlíṣà wọ́n ra wọn ni wọ́n kó pàgọ́ nígbà tí wọ́n pàgọ́ wọ́n fẹ́ gé igi ṣùgbọ́n wọ́n lọ tọrọ àáké láti ṣe kíni láti gé igi náà
ẹ rí ọ̀rọ̀ ni wọ́n sọ níbẹ̀ tí wọ́n fi fún wọn ní àkẹ́yìn láti fi gé igi láti fi pàgọ́. Nígbà tí àké ó ṣe kíni tí irin ó ṣe kíni ó bọ́ sínú òkun. Tí nǹkan bá bọ́ nínú òkun bò la ṣe fẹ́ ṣàwárí ẹ̀. Ọlọ́run lè ṣe kíni ó lè wá jáde. Síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wá jáde. Wọ́n sáré lọ bá wòlíì Èlíṣà níbi tó sùn sí wípé àwọn gbé o nítorí pé kíni àwọn tọrọ rẹ̀ ni. Wòlíì Èlíṣà wá wò nínú ọkàn wọn àti bí wọ́n ṣe kígbe pé àwọn gbé nítorí àtọrọ rẹ̀ ni. Ó wò nínú ọkàn rẹ̀ pé ọ̀rọ̀ ńlá mọ̀ ní táwọn ọmọ ẹ̀ mọ̀ sọ nítorí pé kíni tí a bá kọ̀ tí a bá dá padà fún ẹni tí a gbà lọ́wọ́ ẹ̀ wọ́n mọ̀ gbé ní tòótọ́. Ó wá wò pé kíni kóun ó ṣe. Ó ní wọ́n lọ gé igi gẹ́gẹ́ bí àké yẹn ṣe rí tó ní ẹ̀rù kọ́. Àwọn ọmọ sì ń wò pé kí ló jẹ́ ẹ̀rù kọ́. Dáàdì mọ́mì ẹ wò pé kí ló ń jẹ́ ẹ̀rù kọ́. Mọ́mì mi Bùnmi Odùwọlé lè sọ fún wa tí jẹ́ ẹ̀rù kọ́ in tó ṣe kọ́dọ́rọ́ ní. Wòlíì Èlíṣà wá tẹ̀lé wọn lọ sí ibẹ̀. Ó ní ọ̀gangan bo ni. Ẹ wo ọ̀rọ̀ yìí ká ṣàṣàrò ẹ̀ ní ọkàn ó ní ọ̀gangan bo ló bọ́ sí. Wọ́n ní níhìn ni. Ó ní ẹ jù ú sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí wọ́n ju igi yẹn sí i. Wọ́n dẹ̀ jù sí i. Fífà tí wọ́n fa igi yẹn sókè igi gbé irin jáde. Ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ló sọ pé ẹ jù ú sí ibi. Wọ́n dẹ̀ ṣe kíni wọ́n fi igi gbé irin jáde. Ọ̀kan nìyẹn. Bẹ́ẹ̀ ni ìránṣẹ́ kan wà tí í ṣe opó ṣùgbọ́n jẹ́ aya ìránṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀rẹ́ tí mo kọ́kọ́ sọ yẹn lè rí ní 2 Kings 6 1-7 ni ọ̀rọ̀ yìí wà. Níbi a ti sọ̀rọ̀ Ákénì. Ìwé àwọn ọba kejì. Orí 9 láti ẹsẹ̀ 1 dé 7. 2 Kings 6 1-7. Ibẹ̀ láti rí ọ̀rọ̀ àké yìí níbi tí wọ́n ti lọ polongo pariwo ké lọ bá wòlíì Èlíṣà níbi tó gbé jókòó sí. Wọ́n ní ìgbàgbọ́ nínú wòlíì ní pé ohun tó lè ṣe ni. Wọ́n ní ìgbàgbọ́ nínú wòlíì ní pé ó lè sọ ọ̀rọ̀ kí ohun tí àwọn kígbe tàbí ohun tí ó bà wọ́n lọ́kàn jẹ́ yẹn kó dẹ̀ di ohun tí wọn ò ní gbúrò rẹ̀ mọ́. Lótìtọ́ àti òdodo wọn ò ṣaláì má rí Ákénì. Wọ́n dá padà fún ẹni tó ní. Bẹ́ẹ̀ náà nínú 2 King yẹn náà la máa lọ lò lórí ọ̀rọ̀ ìránṣẹ́bìnrin yẹn tó jẹ́ pé opó ni ṣùgbọ́n ọkọ rẹ̀ jẹ gbèsè. Opó pátápátá ṣùgbọ́n ọkọ rẹ̀ jẹ gbèsè kó tó kú. Ní ìgbàanì bí wọ́n ṣe máa ń ṣe ní wípé mọ́mí ẹ káàbọ̀ mọ́mí mi Àbíkẹ́ ẹ káàbọ̀ mà Ọláníyì mo kí yín káàbọ̀ mà mọ́mí mi Ọláníyì ẹ káàbọ̀ mà. Wòlíì ni ó jẹ gbèsè ní tòótọ́ ṣùgbọ́n ó ti kú ó ti kọjá lọ. Ṣùgbọ́n ní ìgbàanì bí wọ́n máa ṣe ní wípé ẹni tó bá jẹ gbèsè tó bá ti ní ọmọ kódà bó bá ní aya tàbí àwọn ọmọ rẹ̀ yóò máa sin gbà ní títí di ìgbà tí ó máa ṣe kíni owó wọn máa tó pé. Wọ́n dẹ̀ ti dájọ́ fún wọn ti dá àkókò àti ìgbà fún wípé gbèsè tó jẹ ìyàwó wa ṣe kíni o àwọn wà kó ọlọ́mọdé ni. Mọ́mì mi Àlàdé Ọláníyì Àlàdé lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín. Princess Ọláníyì Àlàdé Ọlọ́run yóò wà pẹ̀lú yín.
ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ adé náà kò ní ṣí sọnù lórí yín. Ohun tó yẹ yín pẹ̀lú adé náà Ọlọ́run yóò jogún ẹ̀ fún yín. Ọlọ́run ní gbéyàn dé ipò ọlá, yóò sùn yín débẹ̀. Ẹ wá fẹ́mi gígùn àti àlàáfíà jẹ́ lórúkọ Jésù, bẹ́ẹ̀ ni yóò rí. Ṣùgbọ́n ìránṣẹ́bìnrin yìí ti gbọ́ àkókò àti ìgbà tó ń bọ̀ wá kó àwọn ọmọ rẹ̀ méjì ló dẹ̀bi. Ó wá wò pé kí ni kóun ṣe báyìí. Ṣé bí wòlíì kan náà tún wà ní àyíká àti àyídájọ́ òní lọ sunkún bàbá yìí. Kó jí ó mọ̀ pé aya ìránṣẹ́ Ọlọ́run lòun náà, ṣùgbọ́n ọkọ òun ti kú. Àwọn ọmọ tí wọ́n sì ń bọ̀ àkọ́ yìí, wọ́n kó wọn mọ̀ fi wọ́n sìn gbà ni. Ẹ̀wẹ̀ ni wọ́n fẹ́ fi ń sìn gbà. Ẹ mọ̀ pé lóya wọ́n máa lò. Wọ́n máa lò bí ìgbà téèyàn ń lo èkísà inú lẹ̀ ní. Wọ́n máa lò bí omi téèyàn pọn níta tọ́jú omi òjò. Tọ́jú pa lè lò tán nísìn kójò tó rọ̀ ká tún gbè mí ni. Wòlíì Èlíṣà wá wò ó pé kí ni jù nẹ́tíwọ̀kì ló ń lọ ló ń bọ̀ yẹn. Nẹ́tíwọ̀kì ni. Ṣùgbọ́n tó bá mọ̀ wípé bí ó ṣe rí ni yóò mú ògo àti ọlá bá ìrìn àjò òun, kò bá yá ìkòkò dé ilé àwọn ọ̀tá ẹ̀ mọ́mì. Olúwa yóò dì yín mú mà. Alẹ́ tó rí èyí náà ní 2 Kings 4:1-7 péré náà ni. Ẹ rí pé láti ìkíní dé ìkeje yẹn yìí máa jẹ́ kókó nínú ọ̀rọ̀ méje. A ó rí pé ọ̀pá fìtílà náà méje ni. Tí ò bá jẹ́ mẹ́ta, tí ò jẹ́ ẹyọ kan á jẹ́ méje. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó yá kòkò yìí. Wòlíì Èlíṣà wá ní lọ gbé òróró tí o ní ìníwá. Kó o gbé e. Tó bá di alẹ́ kó o ṣe ilẹ̀kùn mọ́ ara rẹ̀. Ó ṣe kí ni? Òróró yẹn rẹ̀ sí kún àkúnwó. Ọ̀rọ̀ ni o. Ọ̀rọ̀ ló sọ fún un. Nítorí pé kí ni ọ̀rọ̀ ni òróró yẹn náà yóò gbọ́. Gbogbo ìkòkò tó yá pátápátá lòróró kó inú rẹ̀ tó sì ń wọ́ sílẹ̀. Ẹ wo ìgbédìde ọ̀rọ̀ nínú ayé obìnrin yẹn. Ó ṣàgbèsè ni ó tún kù débi pé àwọn ènìyàn gan tó wá ń gbà rẹ̀, tí wọ́n ń gbà, tí wọ́n ń dá padà, tí wọ́n ń gbà, tí wọ́n ń dá padà. Ohun tí ọ̀rọ̀ tún ayé, àwọn tí ọ̀rọ̀ tún ayé wọn ṣe, àwọn ohun tí ọ̀rọ̀ tún ṣe nìyẹn. Ṣùgbọ́n àwọn nǹkan mìíràn wà nínú Bíbélì náà tó yẹ pé ọ̀rọ̀ ló ṣe kí ni, ló mú ègún wọ inú ayé ẹlòmíràn. Tí a bá wo ẹ̀gbọ́n tó fi èrú gba ìbùkún nítorí pé wọn bàbá fẹ́ràn àbúrò rẹ̀ jùlọ. Ọ̀rọ̀ ló gbọ́ látẹnu ìyá rẹ̀. Tètè lọ mọ gbọ́ tí bàbá rẹ̀ sọ pé kó lọ pẹran. Tètè lọ wọ́ lọ pẹran. Ọmọ yẹn dẹ̀ tún sọ fún màmá rẹ̀ pé mọ́mì mi ṣe mọ̀ pé àbúrò òun ní irun lára òun ò mọ̀ ní. Bàbá òun sì dán ohun kálukú mọ̀. Ọ̀rọ̀ ní ìyá rẹ̀ kọ́. Ṣùgbọ́n ní títayọ ó tayọ ní tòótọ́, ṣùgbọ́n ọmọ àbúrò rẹ̀ padà tó ní ohun jù lọ. Ẹ wo bí ọ̀rọ̀ tí ìyá rẹ̀ fi bà ìrìn àjò rẹ̀ jẹ́. Nítorí pé kí ni ó sáré gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá, torí pé bàbá ti dàgbà, ó dẹ̀ fẹ́ gba ẹran oko tí ṣe kí ni bí ẹran ìgbẹ́ lọ́wọ́ àbúrò, pé torí tàfàtàfà ni sáré lọ ta ẹran kó pa wá fún mi kó o sì ní dídùn mo fẹ́ jẹ. Ọ̀rọ̀ ní ìyá rẹ̀ bá sọ, òun náà dẹ̀ gbọ́ ọ̀rọ̀ ẹnu ìyá rẹ̀, ó sáré ṣe bí ìyá rẹ̀ ṣe wí. Ẹ gbọ́, gbogbo èrè tí bàbá yẹ kó sún fún àbúrò ó dẹ̀ gbà á, ó fi èrú gbà á nípa ọ̀rọ̀ tó gbọ́ lẹ́nu ìyá ẹ̀ tí ìyá ẹ̀ kọ̀. Ọ̀rọ̀ ń wọ ènìyàn palẹ̀, ọ̀rọ̀ sì ń mọ ènìyàn sókè. Ọ̀rọ̀ ń tún ayé ènìyàn ṣe, ọ̀rọ̀ dẹ̀ bà ayé ènìyàn jẹ́. Ọ̀rọ̀ ń gbé ènìyàn sókè, ó ń gbé ènìyàn lọ síbi gíga, ọ̀rọ̀ dẹ̀ ń rẹ ènìyàn sílẹ̀. Lórúkọ Jésù, ọ̀rọ̀ tá ó sọ tí ó rẹ ayé wa sílẹ̀ lórúkọ Jésù, a ò mà ní fẹnu sọ. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára,
Olúwa kọ́ mi ní ọ̀rọ̀ rẹ kí n lè máa tọ ọ̀nà náà, ọ̀rọ̀ tí màá sọ èyí tí ó mú ògo wọnú ayé mi. Ẹ̀mí mọ́ ọba tó pọ̀ nípa àti pé ó yá kọ́ mi ní ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó máa jọba ní inú mi. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Bàbá o, Olúwa kó kọ́ yín ní ọ̀nà rẹ̀, kó sì kọ́ yín ní ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ tẹ́ sọ tí ó fògo wọnú ayé yín lọ́gán ní wákàtí òwò ya kó tẹnu yín jáde, ọ̀rọ̀ tẹ́ sọ tí ó gbé lọ síbi gíga lórúkọ Jésù, Olúwa kó tẹnu yín jáde. Ọ̀rọ̀ lẹ́lòmíràn sọ tó jẹ́ wípé ó sì ṣe kíni, ó sì du èrò ẹ̀wọ̀n pátápátá nípasẹ̀ pé kíni kò máa gbé kalẹ̀ rẹ̀, ohun tí ò sójú rẹ̀ ló lọ sọ, ohun tí ò sójú rẹ̀ ló lọ jẹ́rìí lé, ó fa ikú wọnú ayé ẹlòmíràn nípasẹ̀ pé ó ti tó, ó dá wọn ó tó lásán ni níbi tí wọ́n ti ń jà, ó ń dá wọn ó tó ẹ má jà mọ́, wọ́n sì kọjú sí pé kí lọ́kàn, wọ́n sì ṣe kíni, wọ́n sì kó pa. Ọ̀rọ̀ ló tẹnu ẹ̀ jáde tó fa ikú wọnú ayé rẹ̀. Lórúkọ Jésù, ẹ ò ní sọ̀rọ̀ tó máa dáràn sínú ayé yín. Mo ní lórúkọ Jésù, ẹ ò ní sọ̀rọ̀ tó máa fa ayé yín lọ sí ẹ̀yìn. Ẹja tó sọ fọ́lọ́run, ẹ̀mí má kọ́ mi ní ọ̀nà rẹ sẹ̀, fi ọ̀nà rẹ yé mi, ọ̀rọ̀ tí màá sọ tí ó fún mi ní ògo ńlá, èyí tí ó taná ìràwọ̀ mi já gbangba lónìí ní orúkọ Jésù. Ó yá fi sí mi lẹ́nu, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ọ̀rọ̀ tẹ́ sọ tí ó mú yín lọ síbi gíga, ọ̀rọ̀ tẹ́ sọ tí ó fa ohun yín lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn tí ó ràn yín lọ́wọ́ lónìí ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú yá kó tẹnu yín jáde, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ọlọ́run má jẹ̀mú kó fi àṣẹ dá yín lò, ẹni mẹ́sẹ̀lẹ̀ kó fi àṣẹ dá yín lò ní wákàtí ọ̀rọ̀ tẹ́ ò máa sọ, èyí tí ó máa tó ìrìn àjò ayé ṣe, èyí tí ó máa fa ayé yín lọ síbi gíga, èyí tí ó máa tó ayé yín ṣe, èyí tí ó gbé ayé yín sókè tí ò ní wó lálẹ́ ní orúkọ Jésù. Ó yá kó kọ́ yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ wá já lọ sọ fún Ọlọ́run. Ọmọ olófo tí wọ́n rò pé ọmọ olófo lè dán ọmọ ológo mà, bẹ́ẹ̀ ni dádì mi, ọmọ olófo tí ayé rò pé ọmọ olófo ni, Ọlọ́run lè sọ di ọmọ ológo. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí má gbà mí, ayé òfo ni wọ́n fi ń wo ayé mi. Olúwa o, ó yá fún mi ní ògo, fi ayé mi ròyìn ògo nínú ayé yìí, kí gbogbo èèyàn lè mọ̀ pé ọmọ tí wọ́n pè ní ọmọ olófo ó di ọmọ ológo. Ó yẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ayé ọmọ olófo ni wọ́n ń wo ayé yẹn lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù. Ó yá kó sọ ìdí ọmọ ológo ńlá. Gbogbo ẹ̀mí òfo tí wọ́n ń rò ìrìn àjò ayé yẹn, gbogbo ojú òfo àti ẹ̀gàn ògo tí wọ́n ń rú lọ́pẹ́ kó ayé yẹn ò ní ní ògo mọ́ ní orúkọ Jésù. Ayé yẹn ó yá kó ròyìn ògo ńlá. Ẹ̀gàn tí wọ́n fi pe ayé yẹn ní orúkọ Jésù lónìí ní orúkọ Jésù, Olúwa yóò tún ṣe. Ẹ̀gàn yẹn yóò di ògo ńlá ni, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Nítorí pé kí ni a ti fẹnu ṣáàtà ayé ẹlòmíràn, a ti fi ẹnu ṣe kí ni, ti fi ṣáàtà ẹlòmíràn pé kí ni ó ṣe, kí ni ó wí, ẹ̀jẹ̀ wí tí ó wí, kọ́sá wí tí ó wí kó dìde, pé kò sí tí ó sọ, nípasẹ̀ pé kí ni à ń fojú ẹ̀gàn àti àbùkù wò ó lónìí ní orúkọ Jésù. Aṣọ àbùkù tí ọ̀tá fi ń wò yín yẹn, aṣọ àbùkù tí ìkà fi ń pe ayé yín yẹn, lónìí ní orúkọ Jésù, Olúwa yóò sọ di aṣọ ẹ̀yẹ nínú ayé yín. Mami ẹ ṣàmì, ẹ ṣe àmín. Mo ní lónìí ní orúkọ Jésù, Olúwa yóò sọ di aṣọ ẹ̀yẹ ni. Nítorí pé kí ni ohun tí ayé rò ní ohun ẹ̀gàn yẹn, tí wọ́n fi ẹnu ẹ̀gàn pè yẹn nínú ìrìn àjò ayé yín, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ńlá ní orúkọ Jésù. Ó yá kó sọ di ẹ̀rín ńlá nínú ayé yín, débi tí a ti bí yín, tí a ti fẹnu ẹ̀gàn pè yín, tí wọ́n ti fojú ẹ̀gàn wò yín. Lónìí ní orúkọ Jésù Kristi, Olúwa kó mú ẹ̀gàn nì kúrò. Ó yá mú ẹ̀gàn nì kúrò. Bàbá, ó yá mú ẹ̀gàn nì kúrò. Gbogbo ojú ẹ̀gàn àti ètè ẹ̀gàn yẹn nínú ayé yín, lónìí ní orúkọ Jésù Kristi, Ọlọ́run má jẹ̀mú, ó yá kó mú ẹ̀gàn kúrò. Ó yá kó sọ di ògo ńlá, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹja tún sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa o, ìrànlọ́wọ́ tí ayé mi fẹ́,
ìrànlọ́wọ́ tó tó fún ayé mi ń lò, ìrànlọ́wọ́ tó yẹ fún ògo ayé mi àti ọjọ́ orí mi. Ọlọ́run májẹ̀mú yá jogún ẹ̀ fún mi, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ìrànlọ́wọ́ táyé yín fẹ́ dádì mọ́mì, brọ́dà mi, sísà, lórúkọ Jésù Olúwa yóò fi sínú ayé yín. Ẹ̀rí àkọ́bí tó ti ń dọmọ ẹ̀yìn bọ̀, iṣẹ́ àkọ́bí gan tó yẹ ká ẹ máa ṣe, Ọlọ́run kò mọ àwọn èèyàn jẹ́ kí wọ́n ṣe ká ẹ lè ṣe. Ọlọ́run lè gbé ògo yín padà fún yín, torí kì í ṣe pé bó ṣe rí tẹ́lẹ̀ rèé mà. Dáàdì mo ní kì í ṣe bó ṣe rí tẹ́lẹ̀ rèé sà. Gbogbo ẹ̀mí tó yí kádàrá ògo yín padà yẹn, tí olórí wá dọmọ ẹ̀yìn, tí olórí wá di ọmọ ẹ̀yìn pátápátá, lónìí ní orúkọ Jésù Kristi, Ọlọ́run májẹ̀mú yóò gbé ọmọ olórí yẹn, yóò gbé sínú ayé yín padà. Gbogbo ẹ̀mí ìfàsẹ́yìn, gbogbo ẹ̀mí àkọ̀tì tí wọ́n gbé wọnú ayé yín, tí àkọ́bí wá ń jẹ àbíkẹ́yìn, ha lónìí ní orúkọ Jésù Kristi, Ọlọ́run májẹ̀mú mú ọwọ́ ní kò nú ayé yín. Ó jẹ́ àkọ́bí tó tọ́ sí yín tí wọn ò jẹ jẹ, àlẹ́ tó tọ́ sí yín tí wọn ò jẹ rí jẹ, tí wọ́n mú ẹ̀mí ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé yín. Ọmọ àkọ́bí mi ti débi gíga tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n tún taná wò wọ́n sì tún jábọ́ lulẹ̀. Ẹja sọ fún Ọlọ́run, níbo la ayé ti já mi bọ́, níbo níbi gíga tí mo ti wà tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ayé fa ògo mi padà sẹ́yìn, tí wọ́n ní ògo yìí ò ní tọ́ sí mi. Lónìí ní orúkọ Jésù, ó yá tún sún ayé mi síwájú, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Níbi tá a ti já yín bọ́ yẹn dáàdì mọ́mì mi, níbi tá a ti já yín bọ́ lónìí ní orúkọ Jésù, Olúwa kó sún yín padà sí àyè yín. Ipò àkọ́bí tó ti ń dọmọ ẹ̀yìn yẹn, lónìí ní orúkọ Jésù Kristi, Ọlọ́run májẹ̀mú ó já ba ìmọ̀ wọn jẹ́. Ipò àkọ́bí tó tó fún yín, ọjọ́ orí àkọ́bí tó tó yẹ yín lò, ògo tó tó àkọ́bí lò ní orúkọ Jésù, ó yá kó jogún ẹ̀ fún yín. Dáàdì mọ́mì, Ọlọ́run májẹ̀mú yóò jogún ẹ̀ fún yín. Dáàdì bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ lè tún ṣe àmì, ẹ lè gbàdúrà. Kò tó nǹkan fìlà mọ́ lẹ́yìn dẹ̀ ṣe kí ni ó dẹ̀ kù pẹ́ kí. Ẹja sọ fún Ọlọ́run bí wọ́n ṣe sọ nìyẹn. Wọ́n á ní kò tó nǹkan fìlà mọ́ lé ṣe kí ni ó kù pẹ́ kí. Ẹja sọ fún Ọlọ́run. Ipò ojú kan náà tí ayé fi ògo yín pamọ́ sí, wọ́n ti fi ògo ẹlòmíràn pamọ́ sí ipò ojú kan. Kò sí bó ti lè lù kọ́ lọ tó, yóò tún padà sí ipò ojú kan tí a fi sí ni. Torí pé kí ni wọ́n máa fi ayé rẹ̀ sínú kòtò ní báyìí tí wọ́n wá ń rólù ẹ̀, pé bàbá tó ṣe á tó fà sẹ́yìn. Ẹja sọ fún Ọlọ́run, gbogbo ẹni tí wọn ò lépa ayé rẹ̀ ṣùgbọ́n tó ń lépa ayé mi, tó ní ìfàsẹ́yìn ló yẹ fún ayé mi, lónìí ní orúkọ Jésù, ó yá já ayé mi kó lọ́wọ́ rẹ̀ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Dáàdì mọ́mì, ẹni tó ní ìfàsẹ́yìn tàbí ipò ojú kan lòun wọ́n fi ayé yín sí yẹn, lónìí ní orúkọ Jésù, ó yá kó gbèrè tìjú. Olúwa kó mú ayé yín kúrò ní ojú kan náà, ó yá kó sún ayé yín síwájú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹja tún sọ fún Ọlọ́run, ẹ̀mí mímọ́ o, Ọlọ́run májẹ̀mú, ta nílò ògo mi tẹ̀mí ológo wa ń ráre? Ta ló ń lo ìṣẹ̀dá mi ṣùgbọ́n tí ìṣẹ̀dá mi wá tó ṣe kíni tó sùn pátápátá? Ọlọ́run o, Ọlọ́run tí ń sọ ìṣẹ̀dá ní jí, ó yá sọ ìṣẹ̀dá mi jí ní wákàtí wọn gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Dáàdì mọ́mì, ìṣẹ̀dá yín tó sùn oorun tó sùn tó gẹsẹ́, lónìí ní orúkọ Jésù, Olúwa jí ìṣẹ̀dá yín. Níbi tí wọ́n fi pamọ́ sí, ta ló ń lò, ta ni wọ́n fi lé lọ́wọ́? Ológo rẹ̀ ó yá kó gbogbo yín fún yín. Gbogbo bí ògo yín ti ń sìnrú ìlú yẹn, tẹ́yìn sì ń bẹ ní ìlú bòmíràn, lónìí ní orúkọ Jésù, ògo yín kó má sìnrú ìlú mọ́, ó yá kó máa bọ̀ tẹ́tẹ́tẹ́ kó wá bẹ̀rẹ̀ sí jọba. Ohun tó yẹ yín yáyé yín ni pé kí ògo yín kó má sùn mọ́, torí ògo tó ń sùn kì í ṣe nǹkan tó dára. Lónìí ní orúkọ Jésù, ògo yín ò ní sùn mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹja sọ fún Ọlọ́run, ẹja sọ fún pé ogun tí ń bẹ lé bàbá àwọn ọmọ mi kò gbọ́dọ̀ borí àwọn ọmọ tèmi. Ogun tí ń bẹ lé tèmi gangan lè yá mi kò gbọ́dọ̀ borí àwọn ọmọ mi. Ogun tí tara bàbá àbí ìyá tí ọmọ máa ń jogún rẹ̀, lónìí ní orúkọ Jésù,
ó yá kó dẹ̀ kó nu ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Kristi ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ogun tí ọmọ lè jogún láti ara mi tàbí èmi náà jogún látara àwọn òbí mi lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá mú kúrò ní ojú ọ̀nà mi tó o bá mú kúrò lójú ọ̀nà mi má fi sínú ayé àwọn ọmọ mi bàbá ó yá fi mí lọ́kàn balẹ̀ lórí àwọn ọmọ ó yá kó fi mí láyà balẹ̀ dáàdì mọ́mí Olúwa yóò fi yín láyà balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù Kristi ẹjá sọ fún Ọlọ́run ẹ̀rí ẹ̀mí gbèsè kan tí àwọn ọmọ yín san lọ́wọ́lọ́wọ́ yẹn gbèsè ohun tí àwọn òbí ti ṣe ní gbèsè ohun tí àwọn ìran ti ṣe ní ṣé ẹ mọ̀ pé ẹ lè mọ ìran bàbá àwọn ọmọ yín tán ṣé ẹ mọ̀ pé ẹ lè mọ ìpìlẹ̀ wọn gangan ṣé ẹ mọ̀ pé ẹ mọ ìpìlẹ̀ ti bàbá ti yín gangan ẹ mọ ìpìlẹ̀ ìyá yín gangan kí wá lóde tó mú wá gbàjọ gbèsè ní lórí ayé àwọn ọmọ mi kí ló tó máa gbà sí sáà gbèsè táwọn ayé àwọn ọmọ mi máa fi gbèsè ayé wọn sọ gbèsè lórí ohun tí wọn ò mọ́wọ́ bàbá o Olúwa já ayé àwọn ọmọ mi gbà lónìí lọ́wọ́ gbèsè ìran tí í ṣe pé gbèsè ni ṣùgbọ́n tí ayé ń gbà á kúrò tí wọ́n fa ọjọ́ orí àwọn ọmọ fi gbà á lónìí ní orúkọ Jésù Olúwa bá ẹ̀mí gbèsè náà wí mọ́jẹ wọ́n fa ayé àwọn ọmọ mi sọ gbèsè má gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù gbogbo ẹ̀mí gbèsè ìran gbogbo ẹ̀mí gbèsè ìdílé gbogbo ẹ̀mí gbèsè ìran dínà lọ́hùn ṣùgbọ́n tó jẹ́ pé ọjọ́ orí àwọn ọmọ ni wọ́n fi ń ṣòfò láti máa fi san gbèsè nì tí wọ́n fi ń san gbèsè tó jẹ́ pé wọ́n ṣẹ́ bí erin wọ́n wá ń jẹ̀jẹ̀ ìlérí lónìí ní orúkọ Jésù Kristi bàbá o gbogbo ẹ̀mí gbèsè náà ó yá bá wí kò nú ayé àwọn ọmọ bàbá kó bá wí kò nú ayé àwọn ọmọ yẹn mọ́mí dáàdì lórúkọ Jésù Olúwa yóò bá wí kò nú ayé rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù mọ́mí ẹ̀ lè gbàdúrà yẹn jẹ́ àgbà gidigidi ẹ̀mí Ọlọ́run ní àwòtí ìgbàdúrà dáadáa tó mà ẹ̀mí Ọlọ́run láti gbàdúrà dáadáa tó sà ẹjá sọ fún Ọlọ́run ẹ̀rí kó máa ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ̀ ìlérí gbogbo tó yẹ kó máa ti ṣe kó ti máa láyọ̀ kó ti máa fọkànbalẹ̀ ṣùgbọ́n tó sà ń fà bó bá ti fà yọ́ máa jábọ́ kò tí ì ní ohun pàtó kan tó jẹ́ ohun rere ẹjá sọ fún Ọlọ́run Olúwa gbà mí ẹjá faraya fún Ọlọ́run ní ọ̀sán yìí bàbá o gbogbo ẹ̀mí gbèsè ìran ṣùgbọ́n tó wá fi ọjọ́ orí yìí fi bèrè lórí ayé àwọn ọmọ mi gbogbo ẹ̀mí gbèsè ìran tí ìran jẹ ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yá bá wí kó nú ayé àwọn ọmọdé ayé àwọn ọmọ mi ọ̀sán gbèsè má gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù bàbá o wọn ò ní fàyè àwọn ọmọ wa san gbèsè mọ́ mọ́mí dáàdì wọn ò ní fàyè àwọn ọmọ san gbèsè mọ́ gbogbo ẹ̀mí gbèsè ìkà gbogbo ẹ̀mí gbèsè ibi èyí tí àwọn bàbá èyí tí àwọn ìyá ti ṣe lónìí ní orúkọ Jésù wọn ò ní fi ayé àwọn ọmọ wa san gbèsè rẹ̀ mọ́ bàbá kó tú yín sílẹ̀ ọmọ kó tú wọn sílẹ̀ ẹ̀mọ́ kó tú wọn sílẹ̀ gbogbo ẹ̀mí gbèsè àtọwọ́dọ́wọ́ lórí àwọn ẹbí wa lórí àwọn ọ̀ràn wa lórí àwọn ẹbí lónìí ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá kó tú yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi àdúrà yẹn kú ẹyọ kan mọ́mí ẹja gbàdúrà àdúrà láàmà máa gba ọmọ aládùúrà mọ̀ níwà ẹja sọ fún Ọlọ́run gbogbo ẹ̀mí tí wọn ò lépa rẹ̀ ṣùgbọ́n tó ń lépa ayé mi tó lóun ó sábà mi dé gbèrègbèrè odò nípò òun ò ní dẹ̀yìn lónìí ní orúkọ Jésù Olúwa bá ń jáwé jókòó jẹ́ fún jókòó onúrin ẹjọ́ ayé mi gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù gbogbo ẹni tẹ́ ẹ̀ lé kiri ṣùgbọ́n tó ń lé ayé ń kiri gbogbo ẹni tẹ́ ẹ̀rọ ayé rẹ̀ fún ibi ṣùgbọ́n tó ń ro ayé fún ibi gbogbo ẹni tẹ́ ẹ̀rọ ayé rẹ̀ fún ìkà ṣùgbọ́n tó ń ro ayé fún ìkà tó fi ìkà bí ayé ìwò tó ń rojọ́ ayé fún ibi tó ń rojọ́ ayé fún ìkà lónìí ní orúkọ Jésù lọ́ba ń jáwé jókòó jẹ́ fún bàbá jáwé jókòó jẹ́ fún lónìí ní orúkọ Jésù gbogbo ẹnu ìkà ibi rẹ̀ tó fi ń ba ayé mi jẹ́ tó fi ń sọ ayé mi fẹ́ sọ ayé mi dahoro lónìí ní orúkọ Jésù Olúwa kó sọ ayé rẹ̀ dahoro gbogbo tó fi ṣagbára ní orúkọ Jésù ó yá kó tán fún Ọlọ́run májẹ̀mú yá jó sayé rẹ̀ dahoro kó lè dẹ̀yìn kó nu ayé yín ni mọ́mì kó lè dẹ̀yìn kó nu ayé yín ni dáàdì lónìí ní orúkọ Jésù Kristi Ọlọ́run fún ní èrè ìtìjú jẹ́ kó gbèrè ìtìjú lọ́wọ́ ọmọdé jẹ́ kó gbèrè ìtìjú lọ́wọ́ àgbàlagbà jẹ́ kó gbèrè ìtìjú lọ́wọ́ ọmọkùnrin jẹ́ kó gbèrè ìtìjú lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ arúgbó àti bàbá àti ìyá jẹ́ kó gbèrè ìtìjú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín
àmín àmín lórúkọ Jésù Kristi. Àdúrà tá a máa fi dé yẹn ládé nìkan tó lọ sínú ìpele mi. Ẹja sọ fún Ọlọ́run, ẹ̀mí má gbà mí o, gbogbo wàhálà àti ìdààmú ní ọjọ́ alẹ́ tí ayé máa fi dá ènìyàn wò, má jẹ́ wọ́n fi dá ayé mi wò tọmọtọmọ. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Gbogbo wàhálà àti ìdààmú tí ìkà àti ọ̀tá máa fi dá ayé ènìyàn wò, tó máa fi bí ayé ènìyàn wò, lónìí ní orúkọ Jésù wọn ò ní fi bí ayé yín wò. Dáàdì mọ́mì mo ní wọn ò ní fi bí ayé yín wò. Lónìí ní orúkọ Jésù ọ̀nà yóò là fún yín. Gbogbo ẹnikẹ́ni ọgọgọ tẹ́ ẹ̀ lépa rẹ̀ tó lè máa mú ọjọ́ alẹ́ yín fẹ́ sọ di ọjọ́ ìkorò fún yín, lónìí ní orúkọ Jésù ó yá òní yóò jẹ ìkorò rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú kó fi àṣẹ dá yín lò, ẹni máa ṣẹ́lẹ̀ kó fi àṣẹ dá yín lò. Gbogbo ẹ̀ tẹ́ ẹ̀rọjọ́ rẹ̀ fún ibi ṣùgbọ́n tó rọjọ́ yín fún ìkà, ọ̀tá yín kó fọwọ́ rẹ̀ para rẹ̀, mọ́lọ́tà yín kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Ọ̀tá yín ní orúkọ Jésù ẹnu ara rẹ̀ tó fi rọjọ́ yín fún ibi yẹn, òun náà ni kó fi fara rẹ̀ wọnú iná. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Toró ti ní ẹ má dojú kọ wá mọ́, ó ní ẹ má dojú ibi kọ mí mọ́, torí àpá Jésù ń bẹ ní ara mi. Ó ní ẹni tó bá dojú kọ mí yóò ti kíni, ó ní yóò gba idà Ọlọ́run sí ara. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ bá dojú kọ ìránṣẹ́ Ọlọ́run yóò gba idà Ọlọ́run sára ni. Bẹ́ẹ̀ ni, torí pé kíni, ó ní ẹ má fọwọ́ kẹ́ni òróró mi, ẹ má ṣe wòlíì mi níbi. Ó yá o ẹ̀mí mímọ́ o, ẹyẹ àdàbà o, ẹ̀ṣẹ̀yẹ pípa o, èèwọ̀. Ìdájọ́ wòlíì ò sí lọ́wọ́ ẹnikẹ́ni, kò sí lọ́wọ́ ẹnikẹ́ni, ọwọ́ Ọlọ́run ló wà. Ṣùgbọ́n tó bá wá wò sùsù tó ní ìránṣẹ́ Ọlọ́run, tó ní ẹni Ọlọ́run, ẹni àmì òróró Ọlọ́run, ẹni ìpè Ọlọ́run, ẹni àyànfẹ́ Ọlọ́run, ẹni tí Ọlọ́run yọ́nú sí, ẹni tí Ọlọ́run tẹ̀lé, ẹni tí Ọlọ́run gbọ́ tiẹ̀ lòun yóò ṣe kí ni, lòun yóò dojúkọ. Ó wà iná lé ara rẹ̀ lórí. Wọ́n pé kí ni iná tó wà lé ara rẹ̀ lórí yẹn, iná tí ò ní ṣe é pani, torí ó ti forí ara rẹ̀ gbé jombo. Bẹ́ẹ̀ ni ó forí ara rẹ̀ gbé jombo ni, ó fọwọ́ ara rẹ̀ fa jọ̀gọ̀dì sínú ayé ara rẹ̀. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù, ọ̀tá àdílé, ọ̀tá àyíká, ọ̀tá kọ̀kọ̀, ọ̀tá gbangba, ètò rẹ́rìn ṣùgbọ́n tí inú rẹ̀ ṣókùnkù, èyí tó tutọ́ ṣùgbọ́n tí inú rẹ̀ kún fún ẹ̀jẹ̀, tó lè lọ́wọ́ wọn máa rojọ́ yín fún ibi. Mọ́mí dáàdì, lónìí ní orúkọ Jésù yóò fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ní. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Tí a bá fẹ́ sùn lálẹ́, jẹ́ ká ka sáàmù yìí, orin Dáfídì 9:13-14, orin Dáfídì 9:13-14, fásitì méjì péré náà ni. Ẹ jẹ́ á kà á ní alẹ́. Mọ́mì, ohun Olúwa sínú ayé yín kò ní di sọ̀rọ̀ òdì sí. Ẹ̀bùn Olúwa, ohun Olúwa sínú ayé yín kò ní di sọ̀rọ̀ òdì sí. Mọ́mì mi Odúwọlé, lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú. Ẹja sọ fún Ọlọ́run, ẹja sọ fún ẹ̀rí. Ẹlòmíì ò ní mọ̀, ẹlòmíì agídí inú àti ìwà búburú inú rẹ̀ ìní yóò rò pé wọ́n fi ṣèdájọ́ fún ìránṣẹ́ Ọlọ́run. Ó lè lo agbára lé lórí ní tòótọ́, ó lè lò ó. Ó ní èmi bọ̀ kankan, èrè mi bẹ pẹ̀lú mi, ó ní láti san án fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ti rí ni. Ó lè wò pé tó o bá ṣe nísinsìnyí o ṣe gbé fún ẹni òróró, kò sí àṣegbé, ó fi pamọ́ ni, ó lọ dúró dè ni, ó lọ dúró dè ni. Ó dàbí èpè tí èèyàn bá sẹ́ni, á dúró sẹ́gbẹ̀ẹ́ kan ni, á máa dúró dè ìgbà tí ẹni wọ́n ṣeun rere. Ẹni tí a ṣẹ́ fún yóò pín nínú ẹ̀, ẹni tó ṣẹ́ yóò pín nínú ẹ̀, ẹni tó fẹ́ tí kò yóò pín nínú ẹ̀. Ẹni tó ṣe ibi wọ́n lọ dúró dè ni. Ṣé yẹn lè ṣe bí kó lóun ó gba rere? Kò sọ́nà tó fẹ́ fi gbà, kò lè gbà á. Yóò padà jẹ́ kí ni, yóò padà gba ibi rẹ̀ tá ni. Ibi tí ó wàá gbà ní yóò kọjá ojú orí rẹ̀. Mọ́mì dáàdì, nítorí pé kí ni, o ò lè ṣe rere kó o gba ibi, o ò sì lè ṣe ibi kó ní rere ló fẹ́ gbà. Kò possible kó o kàlùbọ́sà bọ ilẹ̀ kó o ní tó bá ti di ẹ̀yìn oṣù mélòó kan jẹ́ wọn lọ wú iṣu mi, ní tó rí bọ́ọ̀lẹ̀ ní wàá ká. Tó o bá bàjẹ́, ní tó rí bọ́ọ̀lẹ̀ ìkà rẹ náà ló kà ń bẹ̀. Àfi ká ṣe dáadáa nínú ayé yìí lórúkọ Jésù. A ò ní gbèrè ìtìjú. Ẹja tó lọ nínú àdúrà mi, ẹja
ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa gbà mí lọ́wọ́ ènìyàn ibi tó mú òkò lọ́wọ́. Òkò lòun máa ń sọ òkò ibi sí ni. Ọlọ́run gbà mí má jẹ́ wọ́n sọ̀kò ìbànújẹ́ sínú agbo mi, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ẹni bí ìkàyé òkò ibi lòun mú lọ́wọ́, òkò kọ́pọ̀ ènìyàn lẹ́kún ló mú lọ́wọ́. Lórúkọ Jésù, mọ́mì dádì wọn ò ní sọ̀kò ìdààmú sínú ilé yẹn. Mọ́mì dádì mo ní wọn ò ní sọ̀kò òfòró sínú ilé yẹn. Dádì mọ́mì mo ní wọn ò ní sọ̀kò àlùbá sínú ilé yẹn. Òkò ẹkún lórúkọ Jésù wọn ò ní jù sínú agbo yẹn. Gbogbo òkò tí wọ́n tú agbó ká tí bagbó jẹ́ tí sọ ọmọdé ta ọ̀tá yẹ tí sọ̀yà dọ̀tọ̀ ọmọ rẹ̀ lónìí ní orúkọ Jésù òkò ìkànnì ayé ò ní sọ sínú agbo yẹn. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹlòmíràn ò mọ ìrìn àjò rẹ̀. Ìrìn àjò rẹ̀ bí Ọlọ́run bá ṣe rán ọ ní ti rere ni kó o ṣe, ìwọ má bójú wẹ̀yìn. Ṣùgbọ́n ẹlòmíràn nínú ọkàn rẹ̀ ní pé n tó ń gbé lọ́wọ́ ni ìkànnì tòun. Òun ó sì ṣe Ọlọ́run ó fòṣe kódà lẹ́yìn ìgbà tó bá ṣe gan bó bá jẹ́ ènìyàn tó gbẹ tẹ́lẹ̀. Ẹ̀rí pé dèbí ti fẹ́ bọ́ sí mi lẹ́nu pé tó bá jẹ́ ènìyàn tó rù nígbà náà ó lè tún sanra wá. Yóò máa yí nínú ẹ̀ pé ọlá ńlá ti dé pẹ̀lú ìkà àti ibi tó ń ṣe òun tó ń gbádùn. Irọ́ ni ibi yẹn lọ ṣe kí ni ó lọ dúró dé ni. Kò sẹ́ni tó ń pààyàn lẹ́kún tí ò ní sunkún, kò sí ọ̀nà rẹ̀. Kò sí bí ó ṣe sun tiẹ̀ ní òkàn mọ́ ní. Ìgbà tí ó sì sún sí ó lè má sojú ẹni tó pa lẹ́kún. Ìgbà tí ó sún sí ó lè má jẹ́ ìgbà tí ẹni tó ń sunkún tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn tó jẹ́ pé ó wò ó tí ń fi rẹ́rìn ó lè jẹ́ pé ìgbà náà kí ó sùn tiẹ̀. Ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ tiẹ̀ yóò kọjá ti ẹni tó ti ṣe kéde tó ti pa lẹ́kún. Bẹ́ẹ̀ ni a ti rí ìránṣẹ́ Ọlọ́run tí ènìyàn wò sùsù tó sì mú ìjọ rẹ̀ tó sì fọ́nká tó sì tú ìjọ nì lẹ́yìn ìgbà tó tú nítòótọ́ àti òdodo ó yọ̀ nínú ọlá ńlá. Ṣùgbọ́n ní ìgbà tí Ọlọ́run mi dé òun gan bẹ̀rẹ̀ sí sun ẹkún tiẹ̀ káàkiri ni. Bó ṣe ń sun nílé Olúmọ ló ń sun nílé Àrẹ̀sà torí pé kí ni ó ti gbomijé lójú ìránṣẹ́ Ọlọ́run. Ìyẹn dẹ̀ ti kúnlẹ̀ níwájú bàbá pé ó rí mi báyìí. Gbogbo iṣẹ́ tí mo ṣe àsìkò tó yẹ kí n máa jẹ́ wọ́n dẹ̀ bàjẹ́ mọ́ mi lọ́wọ́, wọ́n dẹ̀ túká mọ́ mi lọ́wọ́. Ọlọ́run àwa ni má sunkún mọ́. Èmi ni mo pè ọ́ nítòótọ́, mo sì ń bẹ ní ìhà rẹ. Èmi a sì máa pèèyàn tí kì í pèèyàn jìyà tí kì í pèèyàn ráre. Má sunkún mọ́ nítorí pé kí ni ìpadàbọ̀ ẹkún rẹ máa dayọ̀ ńlá ni, yóò sì dayọ̀ ńlá ni. Torí ẹni ìjẹ́ wòlíì ògbìjà ara rẹ̀. Torí ẹni jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run kó ṣe kí ni kó lóun òun obìnrin débi wípé wọ́n ṣe oníkà ẹni tó bá ń gbẹ̀san fúnra ara rẹ̀ òun ní ó ti bọ́ Ọlọ́run pẹ̀lú. O ò lè bọ́ Ọlọ́run pín, o ò sì lè gbé níjà rárá. Gbogbo ẹ̀ lórí pátápátá. Wákàtí tá a wà yìí òòrùn ràn lọ́wọ́lọ́wọ́. Bí làwọn ṣe máa sú wẹ́rẹ́wẹ́rẹ́ òun lọ́mọ bí ṣe é ṣe bí ìgbà téèyàn bá ń kàwù mọ́ igi ni yóò rà máa ka yóò rà máa ka ilẹ̀ yóò rà máa súbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀dá ayé ènìyàn rí. Nígbà tí ọba sì tún máa tú yóò tún máa tú díẹ̀díẹ̀ lẹ́mọ̀ rí. Àgàgà tí ọba sùn tó bá ní wíkìlò lọ́wọ́ ni ó tó máa pé ilẹ̀ á máa pé ó tó mọ́. Àbẹ́ tí ọba ló ń jẹjẹ sùn lálẹ́ yóò máa pé ilẹ̀ á máa pẹ́ kó tó mọ́ ni bàbá ó tún máa ra ka díẹ̀díẹ̀ lẹ́wọ́ tó máa bọ̀. Ṣé àwọn ohun tó wá ṣe wákàtí èèyàn fún àwọn ènìyàn tí ó dá sínú ayé tí ò sì ṣe ní tolówó rèé tolòṣì rèé tiwèrè rèé tọlọ́rọ̀ rèé titálíkà rèé ó ṣe déédé fún wa. Ìgbà kan náà ni ó rọ òòrùn, ìgbà kan náà ni ó sì rọ òjò. Ṣé ló wá fẹ́ gbè ń jà? Tí wọ́n bá ṣe sí ọ ní àkókò tiẹ̀ wọ́n máa wo bàbá ń bẹ pẹ̀lú rẹ òun ni yóò gbé ọ níjà ògbèjà kẹrù òbò níjà ni ọ̀nà máa tọ́mọ náà ní bàbá yẹn àna máa tútù ọmọ náà nítorí pé ńgbà tó bá dé yóò kọjá òye nítàn kò ní wá mọ bó ṣe jẹ́ kò ní mọ bí ìrìn àjò ń ṣe dàrú. Ṣùgbọ́n gbogbo tó ti ṣe ẹni tó ti palẹ́kùn ìránṣẹ́ Ọlọ́run tí omi ojú ò gbọdọ̀ bọ́ lójú ẹ̀ kó sọ fún Ọlọ́run pé Olúwa wò mí bí yóò tiẹ̀ sọ ṣùgbọ́n tó ń rẹ́rìn-ín tó ń yọ̀ nínú ọlá Ọlọ́run tó ń dunnú ọba
tó pè ọ́ ti mọ bí ó ṣe san fún ọ ó sì mọ bí ó ṣe gbé kalẹ̀ tí ìrìn àjò rẹ tí ó fi ṣe kíni tí ó tún padà lọ́lá. òun tó ní ọlá ńlá lòun wọ̀ lásọ ògo lásọ òun ìyìn ní ògo rẹ̀ nítorí pé kíni bàbá dáadáa ni. ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ fún mi ní ọkàn balẹ̀ láti lè ṣe kíni láti lè gbé àgbélébù mi débi tó dára. má jẹ́ gágbélébù rẹ̀ má jẹ́ owó pa mí má jẹ́ àgbélébù rẹ̀ má jẹ́ owó ya mí lọ́sọ̀ ẹgbẹ̀dúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi. bàbá o àgbélébù Ọlọ́run kò ní ya yín lásọ àgbélébù Ọlọ́run kò ní wó pa yín mọ́mì dáàdì lórúkọ Jésù àgbélébù Ọlọ́run kò ní wó pa yín. ẹ pé ẹ̀yin ikú ṣèrànṣẹ́ Ọlọ́run ẹ gbàgbélébù ẹ mọ̀ gbé wàhálà yẹn gbé bẹ́ẹ̀ ni dáàdì yẹn gbé. ara àgbélébù tá a gbélé yín lọ́wọ́ ó wà nínú pé bóyá bí ọmọ a gbọ́dọ̀ kọ́ a dẹ̀ gbọ́dọ̀ tọ́. ara àgbélébù tá a gbé lọ́wọ́ òun ni pé bóyá a ní òbí lọ́wọ́lọ́wọ́ a gbọ́dọ̀ kẹ́ a gbọ́dọ̀ gẹ́ a gbọ́dọ̀ fi ti ìyá fún ìyá. ara àgbélébù tá a gbé lọ́wọ́ ni oore àti àánú o lè máa ṣe ṣùgbọ́n ká máa fi ìkà san fún ọ má bẹ̀rù má dúró túbọ̀ máa ṣe nítorí pé kíni Ọlọ́run tí yóò san fún ọ ní ìlọ́po yóò san ṣe bọ́lọ́run ni kì í gbàbí fọlárẹ̀ o kì í sì gbàbí àrégbé fún ẹlẹ́bi ó máa ń sá fún kálukú gẹ́gẹ́ bí òṣùwọ̀n rẹ̀ bá ṣe rí ni. lórúkọ Jésù a ò ní gbèrè tìjọ ẹja sọ fọ́lọ́run ẹ̀mí má o Olúwa kọ́ mi ní ọ̀nà rẹ kí n lè bá mọ̀ láti máa tọ̀ ọ́ Olúwa kọ́ mi ní ọ̀nà rẹ kí n lè bá mọ̀ láti máa tọ̀ ọ́ àgbélébùú àti ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí máa fi kọ́ mi Olúwa fi máa tọ́ mi nísinsìnyí ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Kristi ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Olúwa kó máa kọ́ yín bàbá kó máa tọ́ yín láti lè ṣoore láti lè ṣe dáadáa ní wákàtí ọ̀wẹ́ láàrin àwọn ènìyàn láàrin ọmọ ìyá láàrin ọmọ bàbá láàrin ẹbí àti ará láàrin àwọn tí ẹbí gangan lórúkọ Jésù Olúwa yóò máa kọ́ yín ọkàn yín yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi. ó yẹ já lọ gbàdúrà àwọn oníṣẹ́ ọwọ́ ẹjá porúkọ Jésù ní ìgbà ẹjá pẹ̀lú mọ́ nígbà kàtó Ọlọ́run iṣẹ́ ọwọ́ mi èyí tí ayé mọ̀ mímọ̀ èyí tí mo mọ̀ ọ́ ṣe gan bí wọn ò tiẹ̀ mọ̀ yín ṣùgbọ́n ẹ̀yin ẹ sọ fọ́lọ́run pé iṣẹ́ ọwọ́ mi tí mo mọ̀ ọ́ ṣe Ọlọ́run ò fi la ọ̀nà fún mi iṣẹ́ ọwọ́ mi èyí tí mo mọ̀ ọ́ ṣe yìí àbí ohun mi tí mo ní lẹ́nu yìí ó yá fi polongo mi jáde ohun tí mo nírè ẹ̀bùn tí ń bẹ ní ara mi ó yá fi ran ayé mi lọ́wọ́ tí ní ẹ̀bùn wa ni yóò la ọ̀nà fún wa ẹ̀bùn ọwọ́ wa ni yóò ṣe kí ni yóò la ọ̀nà fún Olúwa ọ̀nà tí mo mọ̀ ẹ̀bùn tí mo ní lára yìí iṣẹ́ ọwọ́ tí mo ní yìí ó yá jọ́ la ọ̀nà fún mi ó yá jọ́ sún ayé mi síwájú ẹgbẹ̀dúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Kristi ẹ̀bùn tẹ́ ẹ níyẹn iṣẹ́ ọwọ́ wa ló ti ní yóò lànà fún wa ẹ̀bùn ọwọ́ wa ni yóò gbé wa ga ẹ̀bùn tẹ́ ẹ níyẹn òbí orúkọ mọ́mì mi ẹ̀bùn lórúkọ Jésù ẹ̀bùn yẹn lórúkọ Jésù yóò la ọ̀nà fún yín mọ́mì dáàdì yóò gbé yín débi gíga Ọlọ́run má jẹ̀mú ẹ̀bùn tí ẹ níyẹn ó yá kó sún ayé yín síwájú mọ́mì dáàdì ó yá kó la ọ̀nà fún yín ẹ̀bùn tí ayé mọ̀mọ́ yín yẹn gangan òun náà ni yóò gbé yín débi gíga bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi mọ́mí ẹ káàbọ̀ ó pẹ́yìn díẹ̀ ẹ káàbọ̀ mà ìwòye ìjẹ́jọ́ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ títí dópin ni lórúkọ Jésù gbogbo àdúrà yẹn nígbà tá a bá ti parí ẹ̀ka tó pílẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo tá a ti sọ́nbẹ̀lẹ̀ máa rí mọ́mí lórúkọ Jésù àrùn nígbèrè tìjú mọ́mí mi Ọláyẹmí mo lẹ́ pẹ́ díẹ̀ má bínú pé mo sọ pẹ́ẹ́pẹ́ mo mọ̀ pé bóyá bí iṣẹ́ lẹ wà lórúkọ Jésù nígbèrè tìjú ǹjẹ́ àṣìṣe ìjẹ́jọ́ yẹn tí mo fún wa ẹ jẹ́ ká ṣe Ọlọ́run má jẹ̀mú yóò wà pẹ̀lú yín wọ́n ní good afternoon mọ́mí Ọlọ́run má jẹ̀mú yóò dúró tì yín mọ́mí Ọláyẹmí lórúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú Ọlọ́run á wà pẹ̀lú yín yes ma Ọlọ́run á wà pẹ̀lú yín ọba má jẹ̀mú kó dúró tì yín ẹ jẹ́ àtúnṣe sọ fún Ọlọ́run o ènìyàn wo ló fẹ́ lò fún ìrìn àjò ayé mi láti lè ran ayé mi lọ́wọ́ dàmí pọ̀tọ́ pẹ̀lú àwọn ọlọ́lá àwọn olówó àwọn ènìyàn gidi àwọn ènìyàn pàtàkì Olúwa o ó yá fi ògo mi hàn ó yá lọ fàwòrán mi hàn mọ́jú oníṣẹ́mi oore mi tí mo lọ́wọ́ ó yá jọ
orúkọ Jésù agbára ńlá Jésù agbára ńlá Jésù Ọlọ́run májẹ̀mú Ọlọ́run o ẹni tí ó ràn yín lọ́wọ́ ẹni tí ó fà yín lọ́wọ́ sókè ẹni tí ó mú yín já gbangba ẹni tí ó fún ayé yín lọ́wọ́ èyí tí ó dà yín pọ̀ tó pẹ̀lú àwọn ọmọ aládé pẹ̀lú àwọn ọmọ olówó pẹ̀lú àwọn ènìyàn pàtàkì èyí tí ó fi ògo yín hàn já gbangba èyí tí ògo yín ò ní ṣe é ṣe fún ẹnikẹ́ni láti lè dọwọ́ bò mọ́ lónìí ní orúkọ Jésù Olúwa kó fi hàn yín bàbá kó lọ fi àwòrán yín hàn lọ́kàn rẹ̀ bọ́ bá ń jẹun kọ́mọ̀ lẹ́sẹ̀ mẹ́ tó bá mú mi kọ́mọ̀ lẹ́sẹ̀ mẹ́ tó bá ní wí bọ́ kọ́dà bọ́ wà níbi iṣẹ́ àwòrán yín kó Olúwa lọ gbé síwájú rẹ̀ débi pé ògo àti ọlá tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó Ọlọ́run fẹ́ gbà fún lọ́wọ́ rẹ̀ kó lè bá ṣe fún yín lórúkọ Jésù oore yín ò ní bọ́ sọnù àánú yín ò ní di àpínlẹ̀ ohun tó yẹ ń yáyé ní orúkọ Jésù Kristi mọ́mì dádì Ọlọ́run májẹ̀mú yóò fi lé yín lọ́wọ́ ẹ̀yin mọ́mì mi lórúkọ Jésù Ọlọ́run yóò fi lé yín lọ́wọ́ gbogbo ẹ̀yin dádì náà tẹ́ ń gbọ́ tẹ́ ń wò tẹ́ ń ṣàrẹ̀ yẹn mọ́mì Ọláyẹmí mo ní ẹ bá mi ṣàrẹ̀ fún ènìyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú Adébọ̀wálé Ọlọ́run májẹ̀mú yóò dúró tì yín yóò tì yín lẹ́yìn ẹ bá mi ṣàrẹ̀ fún ènìyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lórúkọ Jésù òun tẹ́ fi lè ránṣẹ́ yìí lọ́wọ́ nìyẹn òun tẹ́ fi lè ta ìyá àdúrà tẹ́ fi lè ta káàkiri tí gbogbo èèyàn ó fi mọ́ náà nìyẹn lórúkọ Jésù àwọn onígbèrè ìtìjú ẹja tó sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára nígbà tí ògo mi bá bẹ̀rẹ̀ sí tàn nígbà tí ìràwọ̀ bá bẹ̀rẹ̀ sí jáde gbogbo ẹ̀mí asẹ́ lórí ayé ní nímọ̀ràn apẹ́rìṣì ògo ayé ènìyàn má jẹ́ wọ́n ráyè nínú ògo mi gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù gbogbo ẹ̀mí asẹ́rí ògo gbogbo ẹ̀mí ayé ògo àwọn arógo bògo jẹ́ àwọn arígun ògo ṣígbò ògo dànù àwọn arí ògo gbá ògo mọ́lẹ̀ lónìí ní orúkọ Jésù wò ní ráyè nú ògo yín torí nígbà tí ògo yín bá bẹ̀rẹ̀ sí tàn gbogbo ẹ̀mí tí máa bẹ́rẹ̀ ṣe ògo ènìyàn tó yẹ pé yọmọ ní inú rẹ̀ kàn bí mi ni gbọ́rú ẹ̀rí máa àwọn mìíràn wọn àtọ́yẹ́ pé wọ́n máa sọ pé ọmọ yẹn mi kà láìkì ẹ̀ inú ẹ̀ kàn bí mi ẹni tẹ́ ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ rí tẹ́ ẹ̀ rírí láyé tó yẹ bóyá ẹ̀ka náà tẹ́ jọ ríra yín o yóò sì máa bínú yín láì nídìí ẹ̀jẹ̀ já sọ fọlọ́run gbogbo ẹni tó ń bínú mi láì nídìí tó ń bínú mi láì ṣẹ̀ láì rò láì mọ̀ rí láì tán mọ́ lónìí ní orúkọ Jésù Ọlọ́run kó yẹ̀yẹ́ rẹ̀ kó gbàgbá lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ẹ̀mí arógo síwájú ológo arógo tògórì arógo síwájú ògo èèyàn dànù lónìí ní orúkọ Jésù ẹ̀mí abínúkúnú ayé wọn lónìí ní orúkọ Jésù Olúwa kó yẹ̀yẹ́ wọn gbogbo ẹ̀mí agbára tó jẹ́ pé agbára ẹ̀mí òkùnkùn ni tó ń bẹ nínú ìrìn àjò ayé wọn tó ń bínú yín láì nídìí láì mọ̀ rí láì ṣẹ̀ láì rò láì gúnra yín rí lónìí ní orúkọ Jésù ó yá kọ́ta ayé kó fọwọ́ rẹ̀ ṣera ọ̀tẹ̀ mi yóò kọ Jésù yóò fọwọ́ ara ìṣẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi ẹ jẹ́ tẹ́lẹ̀ gbàdúrà méjì yìí ó ṣe kókó ó ṣe pàtàkì Ọlọ́run gbà mí gbogbo ìdààmú àti ìfòró tí ń bẹ nínú ayé ìnáwọ́lọ́wọ́ Ọlọ́run mọ́jọ ọkọ mọ̀ mi gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi gbogbo ìfòró àti ìdààmú tó kún gbogbo ayé yìí lórúkọ Jésù mọ́jọ ọkọ mọ̀ mi mọ́jọ ọkọ mọ̀ mi mọ́jọ ọkọ mọ̀ mi Ọlọ́run gbà mí bàbá ṣàánú fún mi lónìí ní orúkọ Jésù gbogbo ẹ̀mí ìfòró àti ìdààmú kò ní ya ilé yín mọ́mì dádì ẹ ṣàmì mo ní òní tọ́sí yín gbogbo wàhálà àti ìdààmú gbẹrù tàbí àmì ìtúwò yẹn lónìí ní orúkọ Jésù ayé òní gbé ka yín mọ́lé bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi fún àwọn tó ń tajà tó ń rà àwọn tó ń tajà tó ń rà jẹ́ gbàdúrà Ọlọ́run májẹ̀mú Olúwa kó bá ń gbàdúrà fún yín òkòwò yín ní orúkọ Jésù mo ní òní kọ́ọ̀tì ní orúkọ Jésù gbogbo ẹ̀mí àgbà náà àti ìfòró èyí tí máa bowó ṣé ènìyàn jẹ́ lónìí ní orúkọ Jésù kò ní ráyè nú ayé yín mọ́mì dáàdì mo ní òní ráyè nú ayé yín gbogbo ọwọ́ tí máa ba owó jẹ́ máa lọ́wọ́lọ́wọ́ tí máa sọ owó di gbèsè tí sọ owó di ogun àgbàná tí sọ owó di owó òkúta mọ́ ènìyàn lọ́wọ́ bí owó ànábọ̀ ayé ò ní ná fún yín ìkà ò ní ná fún yín ẹni bí ò ní ná fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi gbogbo ẹ̀mí ànábọ̀ owó wọn ò ní ná fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi fún àwọn tó ṣe àìsàn ó lónírúurú àìsàn ni wọ́n gbé wá Jésù ó ní ṣùgbọ́n gbogbo wọn lórí ìwòsàn ẹnìkan ṣoṣo ló wá dúpẹ́ àmọ́ rí bẹ́ẹ̀ olójú ẹni tẹ́ gbàdúrà fún tí ó sọ pé mami mo rí ọwọ́ àdúrà yín nínú ayé mi ṣùgbọ́n mo mọ̀ pé lórúkọ Jésù ẹ̀yin náà ó rí ọwọ́ Ọlọ́run torí bá ṣe ń pè mí káàkiri ní Canada káàkiri ní London ní Amẹ́ríkà yẹn lórúkọ Jésù ẹ̀yin náà ó rí ọwọ́ Ọlọ́run ní South Africa
gbogbo wọn ṣe ń di ọlọ́mọ tí wọ́n ń dọlọ́rọ̀ tí wọ́n ń di ọlọ́mọ gbogbo àwọn tí ò bímọ tọ́lọ́run dẹ̀ gbogbo àdúrà yìí fi tún ayé wọn ṣe tó mú gbogbo wàhálà àti ìdààmú ayé wọn kúrò tó wọ́n ń dọlọ́mọ mọ́mì lórúkọ Jésù ní ọdún tó bẹ̀ yìí náà yóò gbọmọjó ọ̀tá yín fẹ́ kọ̀ lórúkọ Jésù mo lẹ́gbẹ̀ẹ́ ọmọjó bọ́bá lẹ́ẹ̀ni gbọmọjó ẹ̀ ní bíbá láyé ni bẹ́ẹ̀ ni bọ́bá lẹ́ẹ̀ni bímọ sẹ́ ẹ̀ ní bíbá òun láyé ọmọ máa jáde pé òun sì máa dákẹ́ ni bọ́mọ bá ti ń jáde lára yín òun sì máa dákẹ́ nítorí pé kíni ibi lọ́rùn wo ayé yẹn Ọlọ́run wà sọ di rere wọ́n wà lọ máa sọ fún pé ìyá ọmọ mọ̀ padà bímọ ìyẹn nípa ẹ̀ ti lọ bẹ́ẹ̀ ni torí àfi kú òjijì bí ọ̀tá yín wò bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmì lórúkọ Jésù fún àwọn tó retí ọmọ táwọn náà tún wọ ọmọ ọyẹ ẹ̀yin sí inú yín ẹ̀yin sọ fún Ọlọ́run inú mi gbọ́rọ̀ Olúwa àdúrà tó máa fẹ́ ṣe fún ọlọ́sàn yìí ó yá kó bẹ̀rẹ̀ sí bọ́ sí inú mi gbọ́rọ̀ Olúwa gbogbo ohun tó sọ rẹ̀ di ajere tí ò gbomi dúró nínú mi ọyá oníwákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run máa bá mi di ìwà ajere gbọ́rọ̀ Olúwa ní inú mi ọyá jẹ́ oyè fọ́yún ọyẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi inú yín mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù ohun tí ò dàtọ̀ tí ò dọmọ nínú ayé yín yẹn èyí tí ó jẹ́ pé ó jẹ tí mẹ lọ́rọ̀ ọkùnrin yẹn tí ò lè dọmọ yẹn ó yá gbọ́rọ̀ Olúwa bọ́ ọba lẹ ó yá máa lágbára ó lẹ tẹ́lẹ̀ ni ó yá máa lágbára sẹ́lílẹ̀ lọ́lẹ́ ní ìwà oúnjẹ ara ọkùnrin yìí ó yá máa lágbára lílẹ̀ rẹ̀ ò ní lẹ̀ mọ́ yóò dá lágbára ńlá ni ó yá sí inú ìyàwó rẹ̀ ní orúkọ Jésù ìyẹn tó pé rẹ̀ ní ajere níbẹ̀ tó gbomi dúró yẹn gbọ́rọ̀ Olúwa ní ọ̀sán yìí ó yá ajere yẹn ó yá kó bẹ̀rẹ̀ sí dí àjò tí ẹ̀ dúró yín mọ́ kí ló ń jẹ́ ajere gbogbo fibroid tí òjò ọmọ dúró yẹn tó ń fún oyún pamọ́ yín nínú ẹ̀rí pé fibroid yẹn ni olóhùn yìlù tó bá ti yìlù á tún jò dànù gbọ́rọ̀ Olúwa ó yá gbogbo ohun tó sọ rẹ̀ pọ̀ tó dàbí fibroid nínú yín yẹn lónìí ní orúkọ Jésù Kristi ó yá kó gbọ́rọ̀ Olúwa ó yá gbọ́rọ̀ Olúwa ìwọ fibroid àti tó jẹ́ ọmọ nínú yín yẹn gbogbo pipe tí ò true ó yá máa true ó yá máa tọ́ ó yá máa true ó yá máa tọ́ lónìí ní orúkọ Jésù Kristi inú yín yóò yẹ fún oyún inú yín kò yẹ fún oyún inú yín kò yẹ fún oyún oṣù ètò ẹ̀ tún ṣe lórúkọ Jésù ètò ẹ̀ bá tún ṣe báyìí ẹ̀jẹ̀ ọmọ bíbí ni yóò jẹ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi adúpẹ́lọ́wọ́ Ọlọ́run láti bí wákàtí kan ètò àti ń gbóhùn Olúwa látẹnu yàdúrà ẹ̀rọ abániṣẹ́ JP tó bá tilẹ̀ jọ́sìn wa ìjọṣẹ́ kúrin tèmi lè àánú lórúkọ Jésù Olúwa yóò fàánú bí ayé yín wò Ọlọ́run májẹ̀mú yóò fi àánú bí ayé yín wò ohun Olúwa yẹn náà rèé látẹnu yàdúrà ẹ̀rọ abániṣẹ́ tó wọ́n láti lé ìbílẹ̀ rédíò tẹ̀lé ní Nàìjíríà níbí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ rédíò tẹlifíṣàn ní ìlú UK lórúkọ Jésù ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin lórúkọ Jésù a ò ní dòkú kódà nífẹ̀ẹ́ dòkú wàhálà ìdààmú òde ní ṣẹlẹ̀ sí wa ní ìjọ mẹ́jọ ẹ jẹ́ á tún pàdé lórí ètò ohun Olúwa ní ìjọ mẹ́jọ ẹ jẹ́ ká pàdé ó dàbọ̀.